ṣe dàgbà yà láyé o, kó má ṣe dòkú mọ́ mi lọ́wọ́. Bá mi wò láwòye, kó má ṣe dàgbà yà láyé o. Bá mi wò láwòye, kó má ṣe dàpọ̀ mọ́ ẹgbẹ́kẹ́gbẹ́. Ọmọ èyí tí ó fi fún mi. A kí gbogbo ẹ̀yin ará lé ní orúkọ Jésù tí ó ṣe iyebíye. A sì tún kí yín bákan náà pé ẹ kú ìsinmi òní. Ọ̀sẹ̀ ayọ̀ ni ọ̀sẹ̀ máa jẹ́ fún gbogbo wa. Àmín. A ó ṣe púpọ̀ rẹ̀ láyé. Àmín. A tún ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìdánilẹ́kọ̀ọ́ tí dáósìsì fẹ́ gbé kalẹ̀, ìtọ́ni òbí ní ìlànà Ọlọ́run nínú ayé ìgbàlódé yìí. Ẹ̀ka àkòrí tí a ti ń yẹ̀wò láti bí ọjọ́ mélòó kan, òun ni ìpèníjà tó wà nínú títọ́ àwọn ọmọ ní ìlànà Ọlọ́run nínú ayé ọ̀làjú yìí. Ní ọ̀sẹ̀ tó kọjá, ohun tí a sọ̀rọ̀ lórí ni ipa tí ẹ̀rọ ìgbàlódé ìbánisọ̀rọ̀ ń kó ní rere. Ní ọ̀sẹ̀ yìí, ohun tá a máa sọ̀rọ̀ lórí náà ni ipa tí ẹ̀rọ ìgbàlódé ìbánisọ̀rọ̀ ń kó, àìdára rẹ̀ la fẹ́ yẹ̀wò lónìí. Ká tó máa tẹ̀síwájú, mo ní ọmọ Ọlọ́run méjì nínú gbọ̀ngàn pẹ̀lú mi. Ní apá ọ̀tún mi, dádì wa, ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé. Adúpẹ́ o, atọ́kùn wa àlùfáà àgbà. Orúkọ mi ni ọ̀jọ̀gbọ́n Adéwálé Adégbìtẹ́. Mo kí yín ẹ kú ìrọ̀lẹ́ o, a kú ètò yìí o. Ẹ ṣé, dáadáa lẹ bá wa. Yes, sir. Bàbá, ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé, kẹ bá mi kí wọn kú ilé. Ẹ ṣé atọ́kùn àgbà akin àlùfáà. Orúkọ mi ni arákùnrin Táíwò Ọláọlọ́run. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin aráalé pé ẹ kú tẹ́tí sílẹ̀ o. Kí a tó máa lọ, màá fẹ́ kí ọ̀jọ̀gbọ́n bàbá wa Wálé Adégbìtẹ́ kan gbàdúrà ìṣáájú fún wa. Ní orúkọ Jésù. Àmín. Ní orúkọ Jésù. Àmín. Ní agbára ẹ̀jẹ̀ Jésù. Àmín. Ẹni ọ̀rọ̀ yín ọ̀rọ̀ ìyè ni. Ọ̀rọ̀ náà Olúwa, adúpẹ́ tẹ́ ń jẹ́ ká gbọ́. Olúwa jẹ́ ó sèso rere nínú ayé wa. Àmín. A fẹ́ bára wa jíròrò ní ìrọ̀lẹ́ yìí. Olúwa wá bá wa péjọ. Àmín. Ohun gbogbo tá à ń sọ, Olúwa Ọlọ́run Elédùmarè, àmọ́ wí, àmọ́ gbọ́, àmọ́ ṣe. Ẹ̀yin náà lẹ lè tì wá lẹ́yìn, ẹ̀mí mímọ́ ẹ fi darí wa. Àmín. Kẹ́ ẹ tì wá lẹ́yìn. Àmín. Lópin ètò yìí, káláyọ̀ káyìn lógo. Àmín. Ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín. Orí ọ̀rọ̀ wa lónìí gẹ́gẹ́ bí mo ti sọ fún wa, òun náà ni ipa tí ẹ̀rọ ìgbàlódé ìbánisọ̀rọ̀ ń kó apá kejì, àìdára rẹ̀ la máa yẹ̀wò lónìí. Bàbá wa, ẹ bá ka ibi kíkà àkọ́kọ́. Dáníẹ́lì orí 12 láti ẹsẹ̀ 1 dé 6. Ṣùgbọ́n ìwọ Dáníẹ́lì, sé ọ̀rọ̀ náà mọ́hùn, kí o sì fi èdìdì dí ìwé náà títí fi di ìgbà ìkẹyìn. Ọ̀pọ̀lọpọ̀ ni yóò máa wádìí rẹ̀, ìmọ̀ yóò sì di púpọ̀. Nígbà náà ni èmi Dáníẹ́lì wò, sì kíyèsí àwọn méjì mìíràn sì dúró, ọ̀kan lápá ìhìn etí odò àti èkejì lápá ọ̀hún etí odò. Ẹnìkan sì wí fún ọkùnrin náà tí ó wọ aṣọ àlà tí ó dúró lórí omi odò pé òpin ohun ìyanu wọ̀nyí yóò ti pẹ́ tó. Ẹ bá wa ka ọ̀pákùtẹ̀lẹ̀ kejì. Ìrere Jésù Olúwa bí Mátì ṣe kọ sílẹ̀, orí 24 ẹsẹ̀ 10 títí dé 13. Ọ̀pọ̀lọpọ̀ yóò kùnà nínú ìgbàgbọ́, wọn yóò tú àwọn ènìyàn mìíràn fò, wọn yóò sì kórìíra àwọn mìíràn. Ẹsẹ̀ 11. Ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì èké ni yóò dìde, wọn yóò tan ọ̀pọ̀lọpọ̀ jẹ. Ẹsẹ̀ 12. Nítorí pé ìwà ìbàjẹ́ yóò gbilẹ̀, ìfẹ́ ọ̀pọ̀lọpọ̀ yóò rẹ̀wẹ̀sì. Ẹsẹ̀ 13. Ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà ni a ó gbàlà. Arákùnrin àti arábìnrin, ẹ rí i pé ọ̀rọ̀ Ọlọ́run méjèèjì tí a kà yìí, ó fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ ní pàtàkì jùlọ nínú ìwé Dáníẹ́lì orí 12 tí àwọn bàbá wa kà.
ẹsẹ̀ ìkẹrin yẹn ó ní kí o sì fi èdìdì dì í títí di àkókò ìkẹyìn nítorí àwọn ènìyàn yóò máa sásìn sásàn ìmọ̀ yóò sì pọ̀ sí. A ó rí i pé ìmọ̀ pọ̀ sí lásìkò yìí. Bákan náà ni ìhìnrere Jésù Kristi Olúwa bí Mátíù ti kọ sílẹ̀ orí 10 kan náà sọ fún wa. Ó ní ọ̀pọ̀lọpọ̀ yóò kùnà nínú ìgbàgbọ́ nítorí pé a ní ka ọ̀rọ̀ Ọlọ́run kún mọ́. A máa fojú tẹ́ńbẹ́lú ọ̀rọ̀ Ọlọ́run nítorí pé ọgbọ́n ti pọ̀ sí, ìmọ̀ ti pọ̀ sí. Nítorí ìdí èyí, ọgbọ́n ìmọ̀ tó rewájú òun náà ló mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìgbàlódé wá. Òun ló jẹ́ ká máa dàgbà sínú, ṣùgbọ́n gbogbo ẹ̀ ó yẹ kó wà fún rere ni kì í ṣe fún bí. Gẹ́gẹ́ bí Genesisi ti fi ìdí rẹ̀ múlẹ̀ orí 1 ẹsẹ̀ 21. Ó ní láìsí àríyànjiyàn gbogbo ohun tí Ọlọ́run dá dáradára ni. Kò sí àìdá nínú gbogbo tí Ọlọ́run dá. Ọlọ́run tún wá dá àwọn ènìyàn ní àwòrán ara rẹ̀. Ọlọ́run fi ọgbọ́n, ìmọ̀ àti òye fún ènìyàn láti ṣe àwárí ìmọ̀. Ó fi ọgbọ́n kún ọgbọ́n ènìyàn láti lè ṣe àwọn nǹkan tó máa mú kí ayé dẹrùn, kí ayé kó wúlò kó bójúmu fún ènìyàn, gẹ́gẹ́ bí ọkọ̀ ojú omi, gẹ́gẹ́ bí ọkọ̀ òfurufú, ọkọ̀ orí ilẹ̀, ọkọ̀ tó ń gba inú ìsàlẹ̀ ilẹ̀, pé kí nǹkan kó lè dẹ̀ wá lọ́rùn ni. Bákan náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tó ti mú kí ayé kó súnmọ́ra wọn. Èèyàn nílò láti lọ ìlú Ìbàdàn kó tó bẹ́ẹ̀ tó wà ní Ìbàdàn sọ̀rọ̀. Èèyàn nílò láti lọ ìlú òyìnbó kó tó bẹ́ẹ̀ tó wà ní ìlú òyìnbó sọ̀rọ̀. Gbogbo eléyìí ni Ọlọ́run fún wa ní ọgbọ́n ìmọ̀ àti òye láti máa múlò. Ṣùgbọ́n Sátánì, áńgẹ́lì tí ó ṣubú ní ọ̀run, wá láti mú wa lòdì sí Ọlọ́run nípa àwọn iṣẹ́ ọwọ́ wa tí Ọlọ́run fún wa ní ọgbọ́n ìmọ̀ àti òye láti wúlò fún wa. Nípa bẹ́ẹ̀, ìwé Jòhánù orí 9 ẹsẹ̀ 9 fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀. Ó ní èṣù wá láti pa àti láti parun, kò ní pa wá run. Àmín. Bákan náà ló ń bú bí kìnìún ramúramù, ó ń wẹ́n tó máa pa jẹ kiri. Ọgbọ́n yìí a ò ní sílò. Àmín. A ò ní dá Ọlọ́run lẹ́bi lórí ohun tí Ọlọ́run fi fún wa. Àmín. Èyí ló mú ọ̀pọ̀ wa sùn lónìí láì mọ̀ bí èṣù ṣe wọlé sí èmi àti ẹ̀yin lára. Ó ní nígbà tí ènìyàn ń sùn, ó ní ọ̀tá rẹ̀ wá, ó sì gbin èpò sáàrin àlìkámà, nítorí pé a ka ọ̀rọ̀ Ọlọ́run kún ní àwọn nǹkan tí ò yẹ kó wọlé tó ń wọlé. Ọgbọ́n tá a dẹ̀ ní àwa kọ́ la ní, ìmọ̀ tá a ní àwa kọ́ la ní, òye tá a ní àwa kọ́ la ní, Ọlọ́run ló ní. Ó yẹ ká lò ní ìlànà tí Ọlọ́run Olúwa kọ́ wa mọ̀ ṣe. Kí ẹ̀kọ́ yìí kó lè ní ìtumọ̀ dáadáa, kó lè yé wa. A ní ìbéèrè bíi mélòó kan tí àwọn bàbá wa tí wọ́n máa bá wa pẹ̀kẹ́lù kí ohun tí à ń sọ nípa àìdá tó wà ní ẹ̀rọ ìgbàlódé ìbánisọ̀rọ̀ tó ń kó láwùjọ wa. Bàbá wa, ìbéèrè àkọ́kọ́, mo fẹ́ kẹ́ dárúkọ onírúurú ẹ̀rọ ìgbàlódé tàbí ìbánisọ̀rọ̀ tí ẹ mọ̀. Ẹ ṣeun atọ́kùn. Ẹ̀rọ ìgbàlódé, ṣùgbọ́n ká tiẹ̀ tó sọ pé ọ̀rọ̀ ẹ̀rọ ìgbàlódé, àwọn ọ̀nà wo la tiẹ̀ fi ń gbà bára wa sọ̀rọ̀ kó lè yé wa dáadáa. Torí ìtumọ̀ ẹ̀rọ náà ni irinṣẹ́ tá a fi ń ṣe nǹkan. A mọ̀ pé kó tó di ìgbàlódé yìí, oríṣiríṣi ọ̀nà là ń gbà fi bára wa sọ̀rọ̀. Àrokò pípa, ìlù, orin kíkọ, ẹ̀yà ara àti aṣọ wíwọ̀, àwọ̀, oríṣiríṣi a fi ń bára wa sọ̀rọ̀. Ṣùgbọ́n ní àsìkò ìgbàlódé yìí, àwọn oríṣiríṣi ó ti wá kún lè tí a fi ń pè ní ẹ̀rọ, bí ẹ̀rọ rédíò. Asọ̀rọ̀mágbèsì ni nígbà kan, onísìn ó ti ń gbèsì, àti lójú ẹsẹ̀ àti ń bára wa sọ̀rọ̀ tá à ń gbèsì. Tẹlifíṣàn wa tá à ń pè ní móhùnmáwòrán ó wà ń bẹ̀. Àwọn kọ̀ǹpútà wa ó wà ń bẹ̀. Ṣùgbọ́n ètò ṣe kókó jù tí mo mọ̀ pé a fẹ́ sọ̀rọ̀ púpọ̀ bá lénìí náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lè tá à ń pè ní mobile phone. Mobile phone, ẹ̀rọ ìgbésí ní létí, òun ní ìsìn a lè ṣẹ̀ṣẹ̀ mọ́ tọpinpin bó ṣe délé ayé, ṣùgbọ́n a mọ̀ pé òun ló kó ipa ribiribi. Èyí tó wá so gbogbo ohun tá à ń sọ yìí pọ̀, òun ni ìtàkùn ayélujára tá à ń pè ní íńtánẹ́ẹ̀tì. Ìyẹn ló wá so gbogbo ohun tá à ń sọ ní ẹ̀rọ ìgbàlódé yìí pọ̀, tó jẹ́ pé káàkiri àgbáyé láti lè bára wa, ayé ti lùjára ní ìsìn. Débi wípé àwọn táàrò kan fi ń bára sọ̀rọ̀, aago tẹ́ gbé dání ó ń bá yẹn sọ̀rọ̀.
ìkọ̀wé pẹ́ẹ̀nì ó ń bá yẹn sọ gbogbo wa náà la mọ̀ láyé ìsìn kan mọ́ ń gbà wá mọ̀ràn bọ́ ọ bá rí báírò ńlẹ̀ mọ́ mo lè búgbàmù mọ́ ọ lójú o bẹ́ẹ̀ náà ló ṣe wúlò fún ìbánisọ̀rọ̀ atọ́kùn àwọn oríṣiríṣi ẹ̀rọ ìgbàlódé ló wà o kọ́lọ́run kó túbọ̀ jẹ́ ká lè lò wọ́n. nígbà tí ọgbọ́n ti rí wájú ìmọ̀ sì ti pọ̀ sí bàbá wa mo fẹ́ kẹ́ ẹ sọ díẹ̀ nínú àìdára àwọn èyí tí ọ̀jọ̀gbọ́n dárúkọ ẹ̀ àìdára. tí màá kọ́kọ́ mẹ́nu bà ń bẹ̀ náà ni ó fààyè sílẹ̀ fún irọ́ pípa. Ó rọrùn fún ẹnikẹ́ni láti lo ẹ̀rọ alágbèéká tàbí gbé káàkiri láti sọ fún ẹnìkejì pé ibi báyìí ni mo wà. Fún àpẹẹrẹ bóyá wọ́n ń pè mí mo dẹ̀ wà níbi ibùsùn 5 sí ibi tí wọ́n ti ń pè mí. Kíní kò lè ju ìṣẹ́jú 3 lọ tí màá fi dọ́dọ̀ yín tó sì jẹ́ pé irọ́ ni. Ìyẹn kó wà káàkiri nísìn tí àwọn èèyàn fi ẹ̀rọ alágbèéká wa kan fi ń parọ́. Tó fààyè sílẹ̀ fún irọ́ pípa. Ìmíì tí màá tún mẹ́nu bà òun ni pé ó fi àyè lẹ̀ fún jìbìtì lílù. Ẹlòmíì á polówó lórí ẹ̀rọ ayélujára bá ṣe sọ lẹ́ẹ̀kan lórí íńtánẹ́ẹ̀tì á lóun ń tajà kan kò dẹ̀ tajà yẹn tó bá sì ti parọ́ tó sọ oríṣiríṣi kódà ó lè pe àwọn ẹlẹ́rìí á ní káwọn ìkàn wá máa jẹ́rìí àwọn tó jọ kóra wọn jọ náà ni pé ọjà yẹn dáa ó rọjú ó rọní láti rà oògùn tàbí nǹkan kan tó bá dẹ̀ tó ń tà ojúlówó ni ẹni tí ò dẹ̀ mọ̀ kan tóun ti rò pé onígbàgbọ́ lòun ń bá sọ̀rọ̀ á bá fowó ránṣẹ́ nígbà tó bá yá wá dọ̀rọ̀ orí rédíò kan tó ní àtowó àtọjà ní òní kankan bẹ̀ tó fààyè sílẹ̀ fún jìbìtì nínú ẹ jẹ́ ká sì dùn mẹ́nu lórí méjì yẹn. màá ní ṣókí màá wò báyà bàbá wa ní ẹyọ kan àbí méjì láti fi kún ohun tí bàbá wa Ọlọ́run sọ. ẹ ṣeun ó pọ̀ wọ́n ti ṣàlàyé pàápàá àwọn rédíò tó gbajúgbajà láyé òde òní ọ̀pọ̀lọpọ̀ á ní iṣẹ́ wà níbì kan o lókè òkun ni o ààbọ̀ gba físà rẹ o iṣẹ́ ti wà ńlẹ̀ o gbogbo nípa bẹ́ẹ̀ wọ́n á tan àwọn ọmọ wa jẹ àwọn ọmọ wa dàrin kan wọ́n á bọ́ sáàrin agbami wọ́n á rí i pé kò síṣẹ́ kankan bì kan wọ́n fi ń ṣe gbájú ẹ̀ ìwòkuwò wà lórí tẹlifíṣàn wa ìkàkùkà wà nínú ìwé aṣọ wíwọ̀ ìwọ̀kuwọ̀ pàápàá lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù wa tá à ń wò láyé òde òní táwọn ọmọ wa ń wò ìríkúrí téèyàn ó mọ ìtójú ò gbọ́dọ̀ rí ìwà apá oríṣiríṣi à ń pààyàn ọmọ ọdún 5 ọmọ ọdún 6 kó mọ wo fíìmù tó jẹ́ pé pípààyàn náà ń pààyàn bọ́n ṣe ń lu jìbìtì bá a ṣe ń ṣe oògùn owó àti oríṣiríṣi orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà ni gbogbo ẹ ti wáyé ó pọ̀ atọ́kùn ààyè òsí láti sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni nítorí àkókò kó wa ní papámọ́ra ní ṣókíṣókí mo fẹ́ kí ẹ jẹ́ ká wo àwọn ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí ká ṣàlàyé ohun tí ó ń fa àwọn àṣìlò ohun èlò wọ̀nyí gẹ́gẹ́ bí ìwé Mátíù ìrere Jésù Kristi lọ bí Mátíù ti kọ sílẹ̀ orí 14 ẹsẹ̀ 10 sí 11 bàbá wa mo fẹ́ kẹ́ sọ ní ṣókí ohun tí ẹ rò pé ó ń fa àwọn àṣìlò ohun èlò wọ̀nyí orí 14 ẹsẹ̀ 10 sí 13. wọ́n sọ tí wọ́n sọ ń bẹ̀ yẹn náà òun náà ni níkẹyìn ọjọ́ oríṣiríṣi àwọn ewu kẹyìn ọjọ́ wọn lórílẹ̀‐èdè ó mọ̀ dìde síra wọn irọ́ pípa ó wà èké ṣíṣe ó wà ìwà ọ̀dàlẹ̀ ìkórìíra ẹ̀tàn ìwà ìpa òfin mọ́ ìfẹ́ á di tútù. olóòtú. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. àìríjẹ àìrímu yìí gan-an ó sọ ọ̀pọ̀lọpọ̀ di ẹni tó ń lo ìwà ipá. ó sọ ọ̀pọ̀lọpọ̀ di ẹni tó ń pa irọ́ tó ń jiyàn gbé wọn àgbẹ́lòmíì á ní wọ́n ti gbé òun nítorí àìrí náà àìrí lò. bàbá wa gẹ́gẹ́ bí ìwé Dáníẹ́lì orí 12 ẹsẹ̀ 4 sí 5 tí a kà kí lẹ rò pé ó ń fa nǹkan wọ̀nyí. wọ́n ní ìmọ̀ ń di púpọ̀ bẹ́ẹ̀ ni ìlò rẹ̀ ń burú sí oríṣiríṣi ètekéte
ọmọ tá a bí ìjọ tá a bímọ ló lajú ní tí ò yẹ kó rí ó fẹ́ rí. So àwọn ìmọ̀ ṣé mọ̀ pé ìmọ̀ rere wà ìmọ̀ búburú náà wà, èṣù ló sì ní ìmọ̀ búburú, ọ̀nà àti tànyàn jẹ òun náà ló sì ń wá. Olúwa ràn wá lọ́wọ́. Àmín. Bàbá wa yìí ni mo fẹ́ kẹ́ dáhùn ìbéèrè bàbá wa Ọlọ́run. Ìwé Míkà orí 7 ẹsẹ̀ 6 ẹ jẹ́ kí n kà fún yín. Ó ní nítorí ọmọkùnrin ń tàbùkù bàbá rẹ̀, ọmọbìnrin sì ń dìde sí ìyá rẹ̀, ìyàwó ń gbógun ti ìyá ọkọ, àwọn ará ilé ẹni sì ni ọ̀tá ẹni. Báwo lẹ ṣe rí pé ibi ó ń kópa nípa àṣìlò ohun èlò wọ̀nyí? Ẹ ṣé. Bíbélì sọ wípé ká má ṣe tàn wá jẹ, ẹgbẹ́ búburú Ó ń ba ìwà rere jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ta bí lóde òní tó wà káàkiri lóde òní, nígbà tán bá ti jáde lọ tí wọ́n bá àwọn ẹgbẹ́ wọn kẹ́gbẹ́ papọ̀, bóyá ọmọ mi wọ́n dédé bẹ̀rẹ̀ sí í jíròrò láàrin ara wọn, ọmọ mi àdédé máa sọ fún ọ̀rẹ́ ẹ̀ pé òun ò gbà yẹn fún dádì òun o, màmá òun ò lè bóun sọ yẹn o. Wọ́n ti ẹ̀dán kan wò nǹkan tó ń ṣe fún wọn gan wọn lè gbàgbé. Fún ọmọ tí ò bá ti ìdílé onígbàgbọ́ tó jẹ́ pé ọ̀rọ̀ Ọlọ́run jinlẹ̀ tó ti gbọ́ tó dẹ̀ mọ́, ó náà fẹ́ lọ sílé pé kò náà lọ́jọ́ rẹ̀wò nítorí wípé ó ti gbọ́ lọ́dọ̀ ọ̀rẹ́ ẹ̀, ó náà fẹ́ lọ gbé, ó fẹ́ lọ olóyìnbá ló put into practice, ó náà fẹ́ lọ yẹ̀ wò. Ṣé bẹ́ẹ̀ lórí? Ṣé bẹ́ẹ̀ lórí? So ọ̀nà kan nìyẹn. Ẹ̀yin ará ilé, lẹ́tà Paul kìíní sí Tímótíù orí 9 ẹsẹ̀ 10 ó ń sọ fún gbogbo wa pé ìfẹ́ owó ni ìpìlẹ̀ gbogbo nǹkan búburú. Bàbá wa ṣé bẹ́ẹ̀ ni? Bẹ́ẹ̀ ni sà, ìfẹ́ owó àti ohun ayé asán yìí ó ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú. Ìfẹ́kúfẹ̀ẹ́, ká fẹ́ owó ju ọmọnìkejì wa lọ, ká fẹ́ owó ju Ọlọ́run gan tá à ń sìn lọ, ó kópa ribiribi sà. Kí lẹ rí sí ìhìnrere Jòhánù orí 9 ẹsẹ̀ 10? Ipa ha ẹ̀ kí lẹ rí sí nípa ipa tó náà kó? Ó lè wá bí ó ṣe láti jalè, láti pa àti láti parun. Òótọ́ ọ̀rọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ lóde òní ó lè tí a lè pè ní ẹ̀rí ọkàn ó ti jà wọ́n. Wọn ò fẹ́ ní ẹ̀rí ọkàn mọ́ rárá. Gẹ́gẹ́ bí ẹnìkejì mi ṣe sọ wípé gbogbo tó ṣàwà lọ́kàn wọn náà ni pé kí wọ́n lówó. Ẹ jẹ́ sáré fi àpẹẹrẹ kan sílẹ̀ nítorí àkókò wa. Olùkọ́ni ni mí, síbẹ̀ mo ṣe ìkẹ́kọ̀ọ́ ní mo ṣe kọ́ àwọn akẹ́kọ̀ọ́. Ìkan nínú àwọn ọmọ tí mo kọ́ tí wọ́n bá ti fẹ́ jáde lọ, mo máa ti ń bá wọn sọ àwọn ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí mo máa béèrè lọ́wọ́ àbúrò ẹ̀ pé ǹjẹ́ ọmọkùnrin tí ẹ ṣe lọ léèwé mọ́, ó ní kò lọ mọ́, níṣẹ́ wo ló ń ṣe, ó ní yahoo ló ń ṣe, ó ló ti lọ ra fóònù, ó ní fóònù ẹ̀gún gbàǹgbà nítorí pé èṣù ti jí àwọn tí mo ti bá sọ kó tó fi léèwé sílẹ̀. Èṣù ti jà lólè ọ̀rọ̀ Ọlọ́run àti àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá a ti fún bó ṣe bẹ́ẹ̀ ṣe gbọ́dọ̀ jẹ́ ọmọ Ọlọ́run. So ibi tí a kà yẹn John 10:10 yẹn ó ti ọ̀pọ̀lọpọ̀ kàn bí èṣù ti jà lólè lónìí tó yẹ pé wọ́n ti sọ ẹ̀rí ọkàn nù, ìmọ̀ tí ó lè ràn wọ́n lọ́wọ́ lọ́jọ́ iwájú. Wọ́n ti gbé ti sẹ́gbẹ́ kan. Ọgbọ́n ìmọ̀ àti ayé òde òní ni wọ́n ń lé. Ẹ ṣé bàbá wa. Ọ̀jọ̀gbọ́n, mo fẹ́ kẹ́ wo ìrere Jésù Kristi Olúwa bí Mátíù ti kọ sílẹ̀ orí 13 ẹsẹ̀ 25. Ipa wo lẹ rò pé ó fi bá ohun tá à ń sọ ẹmu àṣìlò ohun èlò wọ̀nyí? Ìyẹn sọ pé aládé ayé yìí ní àkókò tó kúrú láti lò. Aládé ayé yìí ní àkókò tó kúrú láti lò. Ìmọ̀ràn náà ló ń gbà wá. Ìwọ̀nba ọjọ́ tá a nílé ayé ẹ jẹ́ ká fi ṣe rere. Ẹ jẹ́ ká fi ṣe rere. Ká pa ìwà kò tọ́, ká pa tì. So eléyìí náà lórí ipa burúkú tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń kó, kò jẹ́ ká tiẹ̀ ronú nípa ọ̀rọ̀ tọlọ́run mọ́. Ẹ̀rẹ́ lòmíì tó bá gbé fóònù rẹ̀ yóò gbé lọ ṣọ́ọ̀ṣì. Ọ̀rọ̀ Ọlọ́run ló yẹ kó lọ gbọ́ o. Láyé ìsìn tiẹ̀ ti wá wọ́pọ̀, ṣọ́ọ̀ṣì làwọn ẹlòmíì ti ń chájì ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Bẹ́ẹ̀ni. Àwọn ẹlòmíì ńgbà wọ́n bá ń sọ̀rọ̀ lọ́wọ́, ìwòkuwò ni wọ́n á máa wò lórí fóònù wọn bí wàásù ṣe ń lọ, bí ọ̀rọ̀ Ọlọ́run ṣe ń lọ. Ọlọ́run Elédùmarè
ewu ìgbà kan k'Olúwa kó gbà wá nú ẹ̀. ní òun náà ni ibi tí ẹ wò yẹn fi sọ pé nígbà tí àwọn ènìyàn ń sùn ọ̀tá rẹ̀ wá ó gbin èpò sáàrin ọkà ó ṣe kíni ó sì bá tirẹ̀ lọ. Nígbà tí ènìyàn bá ti pa ohun tí ẹ̀mí tì, ohun tí ara ló kù tó máa gbàkóso, ohun ara ò ní gbàkóso ayé wa. Òun ló bá Nàìjíríà débi tí Nàìjíríà dé. Ibi tó dẹ̀ di bẹ̀rẹ̀ ni ìgbà tí a jẹ́ káwọn ọmọ wa gbàdúrà mọ́ ní àárọ̀ kan tó wọlé, a jẹ́ kán gbọ́rọ̀ Ọlọ́run mọ́ kan tó wọlé. Ọgbọ́n ti re wájú, Ọlọ́run tó ń tọ́ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn tó tọ́ àwọn bàbá wa àti pátì sẹ́gbẹ́ kan, ọgbọ́n ara wa là ń tẹ̀lé. Olúwa tún wa yí padà. Ìbéèrè kan wà tí mo fẹ́ béèrè lọ́wọ́ ọ̀jọ̀gbọ́n àti alàgbà wa. Kí ni àwọn ọ̀nà tí a lè fi gbógun tàbí ṣẹ́gun àwọn ìpèníjà wọ̀nyí? Ẹ ṣeun atọ́kùn wa, ní àsìkò kúkúrú péréte tó kù tá a ní ká má sọ̀rọ̀ púpọ̀ jùlọ. Idà ẹ̀mí, torí ọ̀rọ̀ ẹ̀mí ni tá à ń sọ yìí. Olúwa dá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fún wa láti fi ṣohun rere, ṣùgbọ́n èṣù ó wá dá ìlò rẹ̀ ó yí padà sí búburú. Wọ́n ní ohun tó bá jọra náà la fi ń kojú ara wọn. Idà ẹ̀mí, solution rẹ̀ ẹ̀mí náà ni ọ̀rọ̀ Ọlọ́run, àdúrà gbígbà, ká mọ́ gbàdúrà fáwọn ọmọ wa, kán mọ́ kọ́kọ̀kúkọ̀, kán mọ́ sì ṣìṣe. Àwọn òbí ká jẹ́ àpẹẹrẹ rere fún àwọn, torí kìí ṣe àwọn ọmọ wa nìkan àti gbogbo ayé, àwa náà ń kà ní ìsìn kìí ṣe ìwé mọ́. Ká jẹ́ àpẹẹrẹ rere fún àwọn ọmọ wa àti ní àyíká wa gbogbo níbikíbi tá a bá wà. Ìtọ́sọ́nà àwọn ọmọ wa a gbọ́dọ̀ kùnà láwọn òbí láti máa tọ́ àwọn ọmọ wa sọ́nà. Ìkan tó tún kù kí n fi ṣe náà ní pé àmójútó, ká mójútó àwọn ọmọ wa, ká má fi gbogbo ẹ̀ṣá rẹ̀ mi ṣe. Òbí ń lówó, ọkọ lọ, ìyá lọ, àrójú ọmọ. Ọlọ́run ó fáwọn ọmọ, yóò fún wa láwọn ọmọ òun tọ́ o. Àmín. Ẹ jèrè ọmọ yín ọ̀jọ̀gbọ́n. Àmín. Gbogbo ẹ̀yin ará ilé ẹ jèrè ọmọ yín. Ní ṣókí, màá fẹ́ kẹ́yin náà kẹ́ sọ ọ̀nà tí a fi lè ṣẹ́gun àwọn ìpèníjà yìí ní ṣókí torí àkókò wa ti lọ. Pàápàá lórí àwọn ọmọ wa, torí orí ọmọ náà ló ti ń bẹ̀rẹ̀. Ó ti di dandan ní ìsìn pé àwọn ẹ̀rọ alágbèéká yìí, àwọn ọmọ wa wọ́n nílò ẹ̀. Ṣùgbọ́n a gbọ́dọ̀ rí wípé àwọn ọmọ wọn wọ́n lò ó gẹ́gẹ́ bí ohun tó ti torí ẹ̀rọ. Ọmọ tó bá jẹ́ wípé torí kó lè fi máa kẹ́kọ̀ọ́ ni, a gbọ́dọ̀ rí dájú pé à ń tọpinpin gbogbo ohun tó wà lórí ẹ̀rọ alágbèéká rẹ̀ pé fún ìmọ̀ nípa ẹ̀kọ́ òun ló wà fún. Torí àkókò wa, a tún gbọ́dọ̀ jẹ́ kó jẹ́ wípé ohun tí ó bá di wípé bóyá àwọn ọmọ wọ̀nyẹn lo ẹ̀rọ wọ̀nyẹn, ìgbà míì wà lè fọgbọ́n sásìkọ̀rọ̀ ká máa gbọ́ ohun tó bá ń sọ láàrin ara wọn nínú ilé. Nípa bẹ́ẹ̀, wọ́n mọ̀ wípé àwa gẹ́gẹ́ bí òbí tó jẹ́ onígbàgbọ́, a ní fi àyè sílẹ̀ fún wọn láti ṣe tí kò tó. Ẹ̀yin ará ilé, gbogbo ẹ̀ lẹ ti gbọ́ o. Àṣìlò àwọn ẹ̀rọ ìgbàlódé, pàápàá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká, ó jẹ́ ìṣòro ńlá fún àwa tá a jẹ́ òbí láti tọ́ àwọn ọmọ wa sí ọ̀nà tí ó tọ́ ní àkókò yìí. Ẹlẹ́rù ló máa gbé o, kò sí ẹni tó máa bá a gbé ẹrù ẹ̀. Ṣùgbọ́n nípa ìrànlọ́wọ́ Ọlọ́run, àwa òbí a ní láti tọ̀ Ọlọ́run lọ láti fi ọ̀nà wá láti borí àwọn ìṣòro yìí. Kí a kún fún àdúrà, kí a sì máa jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó jẹ wá lógún ju ohun gbogbo lọ. Ọlọ́run sọ fún Joshua nígbà tí Joshua ń gba iṣẹ́ lọ́wọ́ Mósè, ó ní máa ka ìwé òfin yìí nígbà gbogbo kí o sì máa ṣe àṣàrò nínú rẹ̀ tọ̀sán tòru. Rí dájú pé o pa ohun gbogbo tí wọ́n kọ sínú rẹ̀ mọ́. Nígbà náà ni yóò dára fún ọ. Gbogbo ohun tí o bá dáwọ́lé yóò sì máa yọrí sí rere. Ará ilé, ẹ ti gbọ́ gbogbo ẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ṣe pàtàkì. Ẹ̀rọ ìgbàlódé dáa, ṣùgbọ́n àṣìlò rẹ̀ òun ló burú jù. A lè lò ó ní ọ̀nà tó máa mú wa tẹ̀síwájú nínú rere gbogbo, tó máa mú wa lu àlùyọ nínú ẹ̀kọ́ wa, tó máa mú wa dé ibi ilẹ̀ ìlérí wa. Ṣùgbọ́n bákan náà ni ní ìdàkejì tí a bá ń ṣì í lò. Mo bẹ̀ wá ní orúkọ Ọlọ́run, ẹ jẹ́ ká kíyèsára, ẹ jẹ́ ká lò bí ó ti tọ́ àti bó ti yẹ. Ohun tí a ò lè ṣe níwájú Ọlọ́run, tá a lè ṣe ní gbangba, ẹ má jẹ́ ká ṣe ní kọ̀rọ̀. Ẹ má jẹ́ ká ṣe ní kọ̀rọ̀. Mo bẹ̀ wá ní kí a tó mú ọ̀rọ̀ wá sí òpin.
mo fẹ́ kí a wo ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 10 yẹn náà ó sọ nǹkan kan bẹ́ẹ̀ tí mo fẹ́ ká dì mú bàbá wa. Bóyá àkọ́sórí bẹ́ẹ̀ ni sọ. Ẹ máa kà tẹ̀lé mi. Olè kì í wá. Olè kì í wá. Bí kò ṣe láti jalè. Bí kò ṣe láti jalè. Àti láti pa. Àti láti pa. Àti láti parun. Àti láti parun. Èmi wá. Èmi wá. Kí wọ́n lè ní ìyè. Kí wọ́n lè ní ìyè. Àní kí wọ́n lè ní lọ́pọ̀lọpọ̀. Lọ́pọ̀lọpọ̀ arákùnrin àti arábìnrin, bàbá àti ìyá tó ń gbọ́ wa ńlé á dáa fún wa o. Àmín. Ọ̀nà wa rójú. Àmín. Ọ̀nà wa ráàyè. Àmín. Ohun tí a bá fẹ́ kí àwọn ọmọ wa kó ṣe, àwa gẹ́gẹ́ bí òbí ẹ má jẹ́ ká ṣe é. Àmín. Àwa ni ìwé tí ayé ń kà. Ẹ jẹ́ kí wọ́n rí Jésù nínú ayé wa. Oore ọ̀fẹ́ Kristi a máa bá yín gbé lọ́sẹ̀ tó ń bọ̀ ire la ó pàdé. Àmín. Kí a tó máa lọ, ẹ̀rọ ìgbéléwọ́ wa ní báyẹ̀ ní béèrè tàbí ẹ fẹ́ béèrè ohunkóhun lọ́wọ́ wa, ẹ lè lo nọ́mbà yìí 0 8 1 4 7 1 9 4 7 3 081 47 19 47 33. Èmi tí mo jẹ́ atẹ́kùn náà ni ọ̀jọ̀gbọ́n Olúwàgbénga Orímógùnjẹ́. Ire la fi pàdé o, ayọ̀ á jẹ́ ti gbogbo wa. Àmín.